bí kan tí mi náà fẹ́ lò ní pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àríkọ́ṣe dáadáa tó sì pọ̀ ní ń bẹ lára Ànábì tàbá ní a máa wí. Nínú àwọn àríkọ́ṣe tí ń bẹ lára Ànábì òun náà ní pé Ọlọ́run bá ń bá wa sọ̀rọ̀ nínú surat kan ìrántí fẹ́ sura yẹn. Ọlọ́run ní wa innaka la'ala khulqin azim. Ọlọ́run ní ìrà Ànábì ìwọ ló fi ń níwájú ní gbogbo àgbáńlá ayé. So ìwà Ànábì tàbá ní a fi kọ́pì yẹn kò fẹ́ sí ẹni tá lè fi wà rẹ̀ jọ. Ìwà Ànábì dà gan. Ọlọ́run fi torí ẹ̀ sọ àyà kẹkalẹ̀ nínú al-Qur'an ipe àníṣe la'ala khulqin wa innaka la'ala khulqin azim. Ipe ìwà Ànábì ìwà rẹ̀ ní fi ń ga jùlọ, ìwà rẹ̀ ní fi ń dára jùlọ, ìwà rẹ̀ ní fi ń níyì jùlọ nínú gbogbo àgbáńlá ayé. Bákan náà Ọlọ́run tó wá fi ń bá wa sọ̀rọ̀ níbòmí pé wa ma anzalnaka illa rahmatan lil alamin. Ọlọ́run bá ń bá wa sọ̀rọ̀ pé ìrà Ànábì àárín wá sí kankan nílé ayé bí ju pé kó jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáńlá ayé lọ. Èso ms gbé Quran tí wọ́n kà yẹn jáde ibi tí wọ́n ti ní wọ́n rán Muhammadu kó jẹ́ àánú fún gbogbo ayé. Ẹ̀hún sheik nǹkan tá a béèrè náà nìyẹn bọ̀ a ní nǹkan dáadáa wo ló wá ṣe, àánú wo ni Muhammadu wa mú wá sáyé la béèrè. Ó yẹ kẹ́ wá sọ kẹ̀dẹ̀ fún wa ní ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń sọ ẹ ṣe. Ẹ̀rí ò lè. So wa ma anzalnaka illa rahmatan lil alamin. Ọlọ́run ní ìrà Ànábì àárín wá sí kankan nílé ayé bí ju pé kó jẹ́ ìkẹ́ fún gbogbo ayé lọ nínú ìkẹ́ tí Ànábì jẹ́. Sheik ẹ jọ̀ọ́ ẹ má bínú, nínú Quran Allah ló ń sọ̀rọ̀, tẹ́ bá ń sọ pé Allah ó máa yé wa ṣẹgbọn ẹ ṣe. Tí máa jẹ́ pé Ọlọ́run náà ẹ ti mọ̀ pé Allah ni mò ń sọ. No ẹ má bínú àwọn pé nínú Quran Allah ni wọ́n kọ, so tẹ́ bá ń sọ pé Allah ó máa yé wa àmọ́ bí tẹ́ ń lọ ẹ ṣe sá. Yorùbá lèmi fi ń tù. Ẹ bẹ́ẹ̀ ni àmọ́ bọ́ ẹ máa lo Allah yẹn gbàdébẹ́ tún Muhammadu nsìn ẹ̀ tún ní Yorùbá, so Allah Ibn Abbas nsìn ẹ̀ tún Yorùbá, Allah ni kẹ́ máa pè á lè yé wa. message ẹ má rí nìyẹn. Ọlọ́run rán Ànábì wa Muhammad. Allah. Àfà tẹ́ bá ti ṣe irú mistake yẹn tẹ́ bá ti fẹ́ sọ̀rọ̀ tẹ́ bá ti fẹ́ pè ní Allah ẹ máa lọ pè ní platform yín ẹ máa bọ́lẹ̀. Má ti gbọ́ ní Allah. Ìjọba mọ̀ ẹ̀ la. If you love Allah, you call him. Let people know the beauty in Allah. Why are you changing his name? Sheik nǹkan tó ṣẹlẹ̀ ni pé Quran lè ka Allah náà ní kẹ́ pé ẹ jẹ́ gbìyànjú ẹ jẹ́ kó mọ̀ yín lára. Ìtumọ̀ kẹ́nẹ̀ ni kò mẹ́ mi la. No ẹ̀yin ní sùn àyè má débi ibẹ̀ yẹn náà ẹ kọ́kọ́ tẹ́ bá fẹ́ kà ẹ lo Allah àyè má wá tu bó ṣe yàtọ̀ ẹ jọ Allah. Ẹ ṣe. Ìyẹn tó gbọ́rọ̀ eléyìí. Ó dàbí kí bẹ́ẹ̀ pé Sheik ń sìn kí wá máa ní ọmọ líle kẹ́ máa ní Sheik kí máa lọ́mọ líle níṣẹ́ rí pé. Ìtumọ̀ rẹ̀ sọmọ líle o. Ọmọ Yorùbá lè mi ṣe mọ̀ túmọ̀ Sheik ọmọ líle ní nǹkan, so òun mo fi sọ fún yín pé nǹkan tí ẹ bá ọba kọ síbẹ̀ so níbi ìbáyìí sìn tẹ́ bá ti ń sọ pé Ọlọ́run àmàwọ̀ ní mọ̀ pé Quran lẹ̀ ń kà láṣẹ ní ẹ máa lo Allah ká lè mọ̀ pé Quran lẹ̀ ń kà ẹ ṣe. Tẹ́ bá ń lo Ọlọ́run sìn àmàwọ̀ bí ẹ̀ ń kí odò Ifá kan fún wa ni ṣé ó yé yín báyẹn, so ẹ tẹ̀síwájú Allah bẹ́ẹ̀ ni ẹ ṣe. Nínú àwọn ìwà tí a mọ̀ Ànábì wa Muhammad mọ̀ òun náà ní pé Ọlọ́run wọn Allah. Ó dá kí lórúkọ Yorùbá Muhammed tẹ pé ń sìn yẹn àfọ̀dé bá gbàlagbà ní. Ìyá wa ẹ má bínú wọ́n ní ẹ mọ̀ pé wọ́n lọ́wọ́ tí gbọ́n nǹkan bá rí, so ẹ mọ̀ pé nǹkan tó bá mọ̀ náà a ṣẹ̀ṣẹ̀ máa wá ṣàlàyé fún wọn náà ni. Ó yàtọ̀ kẹ́kẹ́ wá sọ kẹ́kẹ́ wá dìdì ní kí kọ́ má mi la báyìí. Èmi ò sọ rí bẹ́ẹ̀ o. Ẹni tí pàdé wa lè ní a máa ṣàlàyé ẹ̀ fún yín, ó yẹ tẹ̀síwájú. Ẹ kọ́ ṣàlàyé àrùn ní kí mọ̀ ní. Ok ms má ti sùn kò sẹ́ni tó máa bá mi gbé Kùránì jáde. Tó bá ti ṣàlàyé rẹ̀ fún mi tí mo wá gbàlàyé rẹ̀ yé. Bẹ́ẹ̀ ni mo máa ṣàlàyé fún yín sìn, so ẹ jẹ́ kí béèrè lọ́wọ́ yín ms ẹ bá mi gbé Kùránì 489 jáde. Sheik ẹ rí pé mi ò ṣe mistake orúkọ yín pọ̀ ọmọ líle ń sìn, so Sheik nílẹ̀ Yorùbá ṣé tíyàn bá fi tó bá ń jẹ́ bí àwọn ṣe oníṣàngó ọlọ́ṣun tó bá lóun ò ṣe mọ́ tó bá lọ gba Islam ṣe gbọ́ pé wọ́n ní kó pa ènìyàn.
tó bá lọ sí Islam. Bí ẹni yẹn ṣe oníṣàngó ó wá lóun ò ṣe mọ́ ó wá lọ ń ṣe Islam ṣe gbọ́ pé Ọlọ́run ní kí wọ́n pa Ọlọ́run Elédùmarè ṣe gbọ́ pé ó ní kó pa. Wọ́n sì pa ẹ̀sìn tó wù náà ló sí. Ẹ tí dáhùn ṣé ẹ gbọ́ nbìkan pé Ọlọ́run Elédùmarè ní kí wọ́n lọ pa ẹni náà. Yín gbọ́ rí. Táwa bá fi hàn yín pé Allah lẹni tó bá ń ṣe Islam tí ó bá ṣe mọ́ ó ní kí wọ́n pa ẹni yẹn ṣé nǹkan kan náà làwọn méjèèjì yẹn bá yẹn. Ọlọ́run Elédùmarè. Ṣé nǹkan kan náà làwọn méjèèjì bá yẹn Allah àti Ọlọ́run. Wọ́n máa gbé Kùránì yẹn síbẹ̀ fún yín sìn Allah ní ẹni tó ń ṣe Islam tí ó bá ṣe mọ́ ó ní kẹ́yìn Muslim lọ pa ẹni náà so ṣe pé wọ́n yàtọ̀. Wọ́n gbé sí kiri. Wọ́n máa gbé sínsìn. Ẹ ṣe ms ẹ jẹ́ tábà ti bá wọn sọ̀rọ̀ tán tí Big Joe fi máa dé. Wọ́n lè má ti rírí so bọ̀lálẹ̀ ń sìn wọ́n á délé wọ́n á tún lọ máa tún rò pé ṣáàlá wọ́n á lè mọ̀ pálá kì í ṣọlọ́run bẹ́ẹ̀ ni ó yàtọ̀ síra wọn tẹ bá ń gbọ́ lédè Yorùbá ti yàn rí. ẹni sùn tẹ bá ń gbọ́ apanilẹ́kúnjayé Allah ni ó máa ń pa wọn ni. Wọ́n àti Muhammadu ìmúlẹ̀. Wọ́n máa ń pààyàn kiri ni. Wọ́n ṣe ń pààyàn. Tẹ bá ń gbọ́ bó o bá o bù lẹ́sẹ̀ Allah ni. Bọ́ọ̀ pàjẹ́. Ẹ lé wọn pa ó lè ní ẹ bá wo Quran 5 ó dàbí Quran 5:33 yẹn ló ti ní ẹ gé apá ọ̀tún wọn kẹ gé ẹsẹ̀ òsì wọn kẹ kàn wọ́n mọ́gi. Kọ́ fọ́ ojú ẹ̀gbẹ́ kan. Kẹ pa wọ́n nípa àyà kẹ yẹ̀yẹ́ wọn pa ṣáà ni. Ó yẹ ẹ̀ka bíbá sheik ẹ̀ka. Sheik ó yẹ ẹ̀ka. Sheik. Ó yẹ ẹ̀ka ẹ̀túbẹ̀ fún. لو تكفرون كما تكفروا فتكونون سواء فلا تتخذوا منهم أولياء حتى يخاجروا في سبيل الله فإن تولوا فخذوهم واقتلوهم حيث وجدتموهم ولا تتخذوا منهم وليا ولا نصيرا. من بصرنا القرآن يعني وضوا لو تكفرون Allah تكفروا فتكونون السواء. kí lẹ sọ. Allah ni ẹ mọ ká lọ. Anita láhùn sẹ ẹ jẹ́ kọ́kọ́ mọ tú bí mo bá ṣe mọ̀ náà bí mo bá ṣe bí mo bá. Ẹ kọ́kọ́ tú kínní ẹ tú fún wa náà kí làlá sọ mí báyìí ẹ ṣe. تكفرون كما كفروا ṣé ń bá wọn tú. سواء فلا تتخذوا أولياء. Pa máìkì yín náà wọn bá yín sọ̀rọ̀. أولياء يحجروا في سبيل الله وإن تولوا فخذوهم واقتلوهم حيث وجدتموهم. اللهم باني ودوا لو تكفرون كما كفروا فتكونون السواء. ẹ ṣe ń ka kínní lákàtúnká báyìí ó gbẹnu tán. Náà lọ. أولياء. Àfi bébè. Fákàrù ẹ ṣọ́ra yín kẹ́ tó tú Kùránì yìí o. Sheikh ní first person tó máa ka kínní bí ẹ̀mẹ́fà wọn ò tí ì tú náà. Wọ́n ṣe ìtẹ̀ ọbẹ̀ ní tú Kùránì. Bóyá kẹ́ jẹ́ kàlífà bá yín tú nísàlẹ̀ àmọ́ ẹ mọ̀ pé àjọ wà ní àyà yìí ní agbára o. Ṣèyí kí ẹ bẹ́ẹ̀ ṣe ń tú Kùránì. Àkànbí ọ̀dọ́ bá tó kéwù gẹ̀mọ́ lọ́mọ tú Kùránì bẹ́ẹ̀ ni. yìí tí ì tú. Òun yẹn wá lóru tó bá tú ilé ló bá tú. Títù wọ́n ṣe ń kà ní wọ́n ṣe ń ka wọn títù. Ó yẹ ẹ̀ka kẹ́tù. My battery is low. Akuleya. Jamani ni Akuleya. Ẹjọ́ Àkànbí Sheikh ṣẹ̀ṣì wà ń bẹ̀. Badu law takfuruna kama kafaru. Sheikh àgbọ̀yìn o bí a network ni o. My power bank is also layer. Ọmọ. Power bank is low. Wájú yìí Sheikh ò máa sọ̀rọ̀ láàkúlìjà láìlú fún sábà sọ́nà.
Yasin ti kó Ó ń sábà súnbà súnbà. Yasin ti kó padà bá tí àdábà yìí o bátìrì ti lò power bank lò bátìrì náà lò. Sheikh Odidi ṣèyí. Ọlọ́run ò lè sọ̀rọ̀ yìí láéláé. Wọ́n etí tu ms ẹgbẹ́ wọn. Wọ́n sọ̀rọ̀. ẹgbọ́. Wọ́n ti rí chai. Ọlọ́run máa ń bá wa sọ̀rọ̀ náà Qur'an ó ní wọ́dù law takfuruna ó ní ẹ bá wọn jà law takfuruna tó bá yẹ kí wọ́n máa ṣe gèfèrí. ṣé ń gbọ́ mi? Ẹgbọ́ yìí. Kama kafaru gẹ́gẹ́ bí wọ́n ṣe gèfèrí sí fatakununa sawa tẹ bá bá wọn jà gẹ́gẹ́ bí wọ́n ṣe bá yín jà láwọn gèfèrí ẹ̀ fatakununa sawa ajá sí pé ẹ̀yin méjì ẹ jẹ́ kínní ẹ jẹ́ bákan náà fala tattakhizu minhum awliya ẹ má mú wọn lẹ́nu tí ṣe kínní awliya hatta yuhajiru ẹ má mú wọn ní eléri o hatta yuhajiru títí tẹ́ fi ṣe kínní tẹ́ fi gbógun tì wọ́n fi sabilillah lójú ọ̀nà ọlọ́run fa in tawallaw tó máa yẹ̀yìn padà fakhuzuhum waqtuluhum ẹ mú wọn kẹsì ṣe kíni kẹ pa wọn ẹ sì wajadtumuhu ní gbogbo àyè tẹ́ bá ti ṣe kíni tẹ́ bá ti rí wọn fala tattakhizu minhum waliyan wala nazira ẹ má mú wọn lẹ́ni tí ẹ ṣe kíni ẹni ẹ gbára lé. So sí ọlọ́run ọba Elédùmarè ti sọ báyẹn fún ilẹ̀ Yorùbá pẹ́ni tí bá ń ṣe égún tí ò bá gbégún mọ́kàn pa bẹ́ẹ̀ ṣe ń ṣe oníṣẹ̀ṣe yìí tẹ́kọ̀ ọmọ Yorùbá ni ṣe ti gbọ́ orílẹ̀ Yorùbá pé àbábá eléégún kan ó ti di onímọ̀le àwọn gbogbo ẹgbẹ́ rẹ lọ pa. bó ṣe yẹ kó tún lọ mọ ìdílé yẹ kó tún kọ. ṣé ọlọ́run ò ní kẹ́yìn pa ẹnì kẹ́kẹ́? bẹ́ẹ̀ Allah ló sọ pé kán pààyàn tí ò bá ṣe mùsùlùmí mọ́ yìí. ẹni tí ò bá ṣe mùsùlùmí wọn kìí ọ̀nà wo lọ́nà fi ní kéèyàn pa wọn. Allah ibẹ̀ yìí náà lẹ́ka ẹ lè tún kà náà. Àlífà ti sá lọ. Fáàrù mo fẹ́ sí ní ìsìtì kan ṣé àmọ́ pé mọ̀ mí mo dẹ̀ mọ́ yín. tó bá ti dọ̀la ẹ lọ ka translation Ọlọ́run Elédùmarè àti Allah àti Yahweh ó yàtọ̀ síra wọn. Tẹ bá fẹ́ máa tú Kùránì ẹ máa lo Allah. Tẹ bá fẹ́ súre nílẹ̀ Yorùbá ẹ máa lo Olódùmarè Ọlọ́run. Tẹ bá fẹ́ máa sọ̀rọ̀ àwọn Júù ẹ máa lo Yahweh. So ẹ má bínú pẹ̀lú nǹkan tí mo sọ yìí. Ọ̀rọ̀ ọmọ lèmi dúró tì, èmi ò dúró lórí àwọn tí wọ́n kú tí ó wọ̀ ọ́nà tí wọ́n gé wọn lórí. So ti yé yín báwọn, ọ̀rọ̀ ọmọ ni èmi dúró tì. So ẹ farabalẹ̀ tú kéwù yìí ẹ dẹ̀ gbọ́ yé. Islam ò sọ pé ká ṣe rí nǹkan tó wà ní ibi tán ti bí wa yìí ó yàtọ̀ sí ibi tá a bọ́rò wà. Ní tá a bọ́rò wà yẹn ẹ má fi disturb nǹkan tá a bá ń bì kẹ́ ẹ lè bá jẹ lọ. Ọ̀pọ̀lọpọ̀ ní kàn sọ pé òun fẹ́ soríire ń tako bíbí lórí burúkú fi ń bá ẹ má bínú mo mọ tí mò ń sọ jù bá ń lọ. ọ̀tẹ̀ ẹ̀sẹ̀ nìkan kan tó máa ń gé lórí tó bá kú so kàn láàrin àjẹlímú ní pẹ́kọ̀rọ̀ Allah náà lẹ́ni bá wà kí wà lọ kó lóhun kígbe àti Muhammadu. ṣé ìta tó tẹ̀síwájú lórí tọ́pìkì wa gangan ṣé ti rí yàtọ̀ ń sìn Allah ló ń ṣe bí nínú Quran Ọlọ́run Elédùmarè tiwa kò ṣe bí kò lẹ́sìn ẹ̀ bá ṣe Christian òkun ẹ̀ bá ṣe Muslim òkun ẹ̀ bá ṣe Jew Buddha Hindu nǹkan tó bá ti rìn ẹ̀ bá máa ṣe ẹ̀sìn nílẹ̀ Yorùbá Ọlọ́run Elédùmarè ò ní kẹ́ lọ pààyàn kan lórí ẹ̀sìn àmọ́ Allah ó ń sọ pé ẹni tí ò bá ti ń ṣe mùsùlùmí kẹ́ pa ẹ mú wọn ẹ ṣá wọn ẹ kàn wọn mọ́gi ẹ yẹpẹrẹ wọn so ẹ ti rí yàtọ̀ Allah tẹ́ bá ti fẹ́ tẹ̀síwájú ń bí ń sìn Allah ní kẹ́ máa lò nínú Quran àti Hadith ẹ ṣe so nǹkan tá a béèrè ẹ jẹ́ ká bọ́ sórí tọ́pìkì wa ẹ ní ànábì ó mú àánú wá sí ayé ṣé lè sọ àwọn àánú yẹn àánú tó mú wá sáyé fún wa ẹ ṣe bàbá ok ẹ ṣe. nínú àwọn àánú tá níbi mú wá sáyé. ẹ gbé bí jòsù wọlé mo ti fẹ́ sùn. tọ́lọ́ wọn bá ti gbélé lọ́wọ́. ẹ wo bí abijo wà ń bẹ mọdétọ lẹ́yìn náà ms. ṣé fi ní kéèyàn pa wọn. Allah ibẹ̀ yìí náà lẹ́ka ẹ lè tún kà náà. Àlífà ti sá lọ. Fáàrù
Faru, mo fẹ́ sí ní ìsìtì kan. Ṣé mo pẹ́ mọ̀ mí mo dẹ̀ mọ̀ yín? Ẹ lọ tó bá ti dọ̀la ẹ lọ ka translation Ọlọ́run Elédùmarè àti Allah àti Yahweh ó yàtọ̀ síra wọn. Tẹ bá fẹ́ máa tú Quran ẹ máa lo Allah. Tẹ bá fẹ́ súre nílẹ̀ Yorùbá ẹ máa lo Olódùmarè Ọlọ́run. Tẹ bá fẹ́ máa sọ̀rọ̀ àwọn Júù ẹ máa lo Yahweh. So ẹ má bínú pẹ̀lú nǹkan tí mo sọ yìí. Ọ̀rọ̀ ọmọ lèmi dúró tì, èmi ò dúró lórí àwọn tí wọ́n kú tí ó wọ̀n náà tí wọ́n gé wọn lórí. So ti yẹn bá ọ̀rọ̀ ọmọ ni èmi dúró tì. So ẹ farabalẹ̀ tú kéwì yìí ẹ dẹ̀ gbọ́ yé Islam ò sọ pé ká ṣe rí nǹkan tó wà ní ibi tán ti bí wa yìí ó yàtọ̀ sí ibi tá a bọ́rò wá. Ní tá a bọ́rò wá yẹn ẹ má fi disturb nǹkan tá a bá ń bì kí ẹ lè bá jẹ lọ. Ọ̀pọ̀lọpọ̀ oníkàn sọ pé òun fẹ́ soríire ń tako bíbí lórí burúkú fi ń bá ẹ má bínú mọ tí mò ń sọ jù bá ń lọ. ọ̀tẹ̀ ẹ̀sẹ̀ nìkan kan tó máa ń gé lórí tó bá kú so fìràn láàrin àjẹlímú ní pẹ́kọ̀rọ̀ Allah náà lẹ́ni bá wà kí wà lọ kó lóhun kígbe àti Muhammadu òjíṣẹ́. ṣé ìta tó tẹ̀síwájú lórí tọ́pìkì wa gangan ṣé ti rí yàtọ̀ ń sìn Allah ló ń ṣe bí nínú Kùránì Ọlọ́run Elédùmarè tiwa kò ṣe bí kò lẹ́sìn ẹ̀ bá ṣe Christian kò kàn ẹ̀ bá ṣe Muslim kò kàn ẹ̀ bá ṣe Jew Buddha Hindu nǹkan tó bá ti rìn ẹ̀ bá máa ṣe ẹ̀sìn nílẹ̀ Yorùbá Ọlọ́run Elédùmarè ò ní kẹ́ lọ pààyàn kan lórí ẹ̀sìn àmọ́ Allah ó ń sọ pé ẹni tí ò bá ti ń ṣe mùsùlùmí kẹ́ pa ẹ mú wọn ẹ ṣá wọn ẹ kàn wọn mọ́gi ẹ yẹpẹrẹ wọn so ẹ ti rí yàtọ̀ Allah tẹ bá ti fẹ́ tẹ̀síwájú ń bí ń sìn Allah ní kẹ́ máa lò nínú Quran àti Hadith ẹ ṣe so nǹkan tá a béèrè ẹ jẹ́ ká bọ́ sórí tọ́pìkì wa ẹ ní ànábì ó mú àánú wá sí ayé ṣé lè sọ àwọn àánú yẹn àánú tó mú wá sáyé fún wa ẹ ṣe bàbá ok ẹ ṣe. nínú àwọn àánú tànàbí mú wá sáyé ẹ gbé big juice wọlé mo ti fẹ́ sùn. tọ́lọ́ wọn bá ti gbélé lọ́wọ́. ẹ wo bí abijo wà ń bẹ mọdúrétọ̀ lẹ́yìn náà ms. ṣé ìkà ń gbọ́ yín. mo nínú àánú tànàbí mú wá sáyé ṣe. tó bá dé nìkan lọ sùn big joe sí bí o ẹ tẹ̀síwájú. òun náà ní pé ntọ́lọ́hún fi rìn tálà fi rìn. ms ẹni márùn pákó. kó jẹ́ ìkẹ́ fún gbogbo ayé lápapọ̀. tí o Faru ẹwọ ẹ jẹ́ kẹ́ lómi sọ̀rọ̀ ẹ jọ mo fọlọ́run bẹ́yìn ní dóbì karama ta mi mo fẹ́ràn. no asùnmọ́nàlá ẹni sọ asùnmọ́nàlá ẹ jẹ́ kó ṣàlàyé fún wa kàlífà yìí máa sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ tiwọn náà ẹ ṣe ẹ tẹ̀síwájú. mo níṣẹ́ nínú tọ́lọ́hún fi rìn tálà fi rìn wá sáyé òun náà ní kó jẹ́ ìkẹ́ kó sì jáàánú fún gbogbo ayé lápapọ̀. gbogbo ẹni wọn bá wá fẹ́ jẹ́ tó wá fẹ́ rí àríkọ́sí rẹ̀ àfi kó ṣe ìṣesí tí aláàfin wa. tọ́pìkì nǹkan méjì tí wọ́n fẹ́ sọ̀rọ̀ lé ní náà ni. ó ti yẹn àánú wo ló wá mú wá àánú yẹn gangan là ń béèrè àánú yẹn là ń béèrè. nínú àwọn àánú yẹn náà ni ìwà ń bẹ́ẹ̀. àánú tó mú wá wọ́n ní ó mú àánú wá fún ayé àánú wo ló wá mú wá ẹ sọ nǹkan tó ń fi jẹ́ àánú yẹn sọ àánú yẹn. ẹni tó bá la ojú ọ̀nà rere kalẹ̀ táwọn èèyàn wá fi tẹ̀lé tí wọ́n ń tẹ̀lé rípa àwọn ni àánú kan lèyìn òun náà lọ́tọ̀. nfẹ́ mọ fọ̀rọ̀ ogun ni o. ẹ má jẹ́ ká waste time wa lórí sheik mo fẹ́ kẹ́ mọ̀ nǹkan Muhammadu ò máa nú kankan wá ìpọ́njú àti ìpayín keke ikú àtàìsàn ló mú wá Ọlọ́run má jẹ́ ká rí irú ti Muhammadu rádaràda ni nǹkan tó mú wá bó o bá kó o pa bó o bá o bù lẹ́sẹ̀ ló mú wá àṣẹ tí Allah pa ni kó máa gbógun tìyàn kó máa jà kó máa pààyàn kò dẹ̀ síbi tó ti ṣàánú anybody so ẹ má torí àwíjàre kí tọ́tọ́ lẹ́nu tó bá jẹ́ pọ̀ ọmọ Yorùbá ní ẹ lọ ronú pìwàdà Allah tẹ́ ń sìn òun kọ́ ni Ọlọ́run ṣìgìdì Olúwa lè kábà ni so tó bá pé Yorùbá ní ẹ máa mú lọ́nà kò dìgbà wà. tẹnukọ fún wa ní àánú tí Muhammadu mú wa tó bá ní àyà yẹn. wọn ọ̀rọ̀ àánú kankan fún wa jàre
tani Ọlọ́run. ms ẹ má ti yẹ kó gbé yín lọ bọ̀ mí lórí topic kí wọ́n tiẹ̀ fún wa ní àyà tí Muhammadu ti mú àánú wá. mo ti mú àyà wá. òun dà ẹ fún wa láyà náà ẹ dẹ̀dẹ̀ mo ti mú àyà wá láti kẹ́mọ̀nà. àyà wo lẹ mú wá. èyí tí mo mú wá lẹ̀ kẹ́ńgọ́ tí mo fi ṣàlàyé rẹ̀ lọ tẹ́ fi gbé mi lọ́bù. pé kí ni èwo lẹ mú wá ẹ gbọ́. wọ́n ní aláì sọ lóhùn. padà ta ló lóhùn gẹ́gẹ́. ìyẹn lánàá ẹ fi yẹn a ní ẹni sùúrù a ní wọ́n ní Muhammadu mú àánú wá sí ayé náà a máa lọ bẹ̀. ẹ̀yin ọ̀fẹ́ kí dáhùn lérí ọ̀rọ̀ tí. a máa lọ bẹ̀ tọ́pìkì gbọ̀ngàn ẹ má ti kó lórí tọ́pìkì. ibo ni Muhammadu ti mú àánú àti èrè wá sí ayé ẹ sọ bẹ̀ fún wa. nǹkan tá a béèrè nìyẹn a máa yìí lọ bí Ọlọ́run ẹ ti kọ́kọ́ àti fi hàn yín lára kọ́kọ́ ẹ tún fẹ́ padà lẹ́lẹ́kejì a máa tẹ̀lé yín lọ ẹ fi àánú tí Muhammadu mú wá hàn wá. mo sọ pé wa ma arsalnaka illa rahmatan lil alamin. Ọlọ́run ọ̀rá nẹ́bí wa Muhammad ní iṣẹ́ kẹ̀kẹ́ àyàfi Allah sheik. àyàfi ọ̀rẹ́ sáyé kó wá jẹ́ ìkẹ́ fún gbogbo ayé lápapọ̀ látara ìkẹ́ ànẹ́bí wọn náà lẹ́ni ẹ̀fín bẹ báyìí. àbẹ́mọ̀ bẹ́ẹ̀. lára àkẹ́ ànábì tó di ọmọ 40 years kó tó sọ̀rọ̀ ẹ̀ di first prophet. bá ṣe ń sọ̀rọ̀ yẹn àánú yín kàn ń ṣe mí ẹ̀sìn yẹn olókàn kó bá yín you sound like a gentleman. àánú ta ní í ṣe ọ́. àánú yín ṣe mí ni. àánú rẹ̀ ń ṣe ra rẹ̀. bá ṣe ń sọ̀rọ̀ yẹn you talk so gentle and you are from Òkè-Ògùn. awúrádẹ máa ń gbọ́n lọ́dọ̀ wa yẹn gan dáadáa ẹ̀dẹ̀ tún dàgbà. orí kiri o. ẹ pẹ̀lẹ́ ṣe gbọ́. Sheikh Quran lẹ kà fún wa lẹ́ẹ̀kan yẹn ní pé wọ́n rán kó jẹ́ ìkẹ́ kó jẹ́ àánú fún gbogbo ayé. a wá bí wípé àánú wo ló mú wá ẹ mọ̀ pé òun ló gba Quran wá ó ní wọ́n ní kóun jẹ́ ìkẹ́ fún gbogbo ayé òun ló sọ bẹ́ẹ̀ Quran ló sọ bẹ́ẹ̀. now a wá ń béèrè evidence ẹ fún wa ní evidence àánú ibo ló ti ṣàánú ẹ fún wa ní verse kan nínú Quran níbi táwọn kan ti ń ṣe nǹkan tí Muhammadu débẹ̀ tó dẹ̀ ṣàánú wọn nǹkan tá à ń bí nìyẹn. ǹtẹ́ ń bí mi mo dẹ̀ mú àyà wá fún ẹ̀sìn tó ń yí mi lọ́bọ̀ mi. orí èyí tí mo mú àwọn onísìn ṣé kìí ṣe àyà kan. àwa àyàwó lẹ mú wá. ibi àyà tẹ mú wá nìyí. àwa la mú àyà ilé wa àwa la mú wá ilé la fi béèrè ọ̀rọ̀. kẹ́ tó múlẹ̀ wá lèmi ti dákọ̀ rẹ̀ kẹ́ tó mú wá lèmi ti dákọ̀ rẹ̀. àwa kọ́ la sọ pé tọ́pìkì wa pé wọ́n ní Allah ló rán Muhammadu kó wá ṣàánú fún gbogbo ayé ibi tọ́pìkì wa nìyẹn àwa ní àánú wo ló wá mú wá tẹ́ ẹ̀ bá gbọ́ wa bí akẹ́tún wa gbọ́ tọ́pìkì wa ni pé Allah ló rán Muhammadu wá sáyé kó máa nù wá àwa ní àánú wo wà ní Muhammadu ṣe àwọn ará ayé kí ló mú wá nǹkan tá a béèrè nìyẹn tọ́pìkì ayé àìlà fi mú tọ́pìkì wa so ẹ̀yin lè máa dáhùn pẹ̀lú mi pé Muhammadu lọ́jọ́ kan wọn ìyá kan báyìí bí ń pa wọn bí Muhammadu ṣe lọ bá wọn nìyẹn bó ṣe mú búrẹ́dì ẹ̀yọ kan bó ṣe sọ di púpọ̀ fún wọn àwọn kan ebi ń pa wọn fún wọn ní màálù 20 àwọn kan ràkúnmí 200 ó pín fún wọn lẹ́yọ kọ̀ọ̀kan ẹni tí ò ní ó sọ dẹni tó ní afọ́jú ó lajú ẹ̀ ó jókòó dìde àwọn nǹkan báyẹn àánú yẹn là ń sọ ẹni tí ò rọmọ bí Muhammadu sọ́dọ̀ lọ́mọ ẹni tó fẹ́ fọ́kọ Muhammadu fún níyàwó ẹni tó ti níyàwó kò ń ṣe pé Muhammadu tún gbàyàwó ọmọ ẹ̀ ó yẹ yín náà bí ọmọ ìkéré tí kò tí ì rò pé òun máa lọ́kọ Muhammadu rò pé màá ṣe é láàánú ọmọ ọdún 6 Muhammadu mu ó là lẹ́pọ̀n Muhammadu rò kó tó ti kú pé òkú yìí wọ́n ti fẹ́ sin ó dẹ̀ kó dókó gbẹ̀yìn ó wọnú ìsà òkú ó fún lóko Muhammadu rí ibi tó ti ń ta aṣọ ó lọ jí aṣọ wọ́n já sí ó yẹ yín àwọn àánú tó mú wá báyẹn lánìí kẹ́ sọ fún wa tẹ́yìn bá ní túmọ̀ nǹkan tá à ń sọ nìyẹn tọ́pìkì ni pé Allah rán Muhammadu wá sáyé kó mú àánú wá àánú yẹn wá dà là ń béèrè wà báyìí ní ìmọ̀ bí akẹ́dọ̀mí ṣàlàyé fún wọn. Big Joes ẹ̀yin á máa ṣí verses báyọ̀ ẹ múra lẹ̀ o. Big Joes. ṣàlàyé dáadáa fún wọn tọ́pìkì wa lélẹ̀. ok sáà fáàmì. ẹ lè ṣàlàyé fún MSc tọ́pìkì lélẹ̀ pé Allah rán Muhammadu kó mú àánú wá sáyé àánú wo ló wá mú wá. olórí ó wà self-explanatory àti ṣàlàyé fún wọn. torí pé akẹ́dọ̀mí tún ṣàlàyé o. no torí pé ṣéèkì yẹn ò rí nǹkan kò. no àfa MS mo ti rántí Khalifa ní àwọn ọmọ kí ó gan àfa àgbà ni wọn ẹ béèrè lọ́wọ́ Khalifa MS. Khalifa yẹ dáhùn àánú wo ló mú wá ìpayín kékeré ló mú wá òfò àti àdánù kò máa bá.
ẹ̀yin ò tí ì dáhùn ẹ̀ sì ti ń wí tí. ẹ má sọ pé kó fò máa bá a. fáàrù ẹ mọ ẹ sọ̀rọ̀ má jà ẹ sí jẹ́ pé kí fúnra wa. àlùfáà sọ̀rọ̀. ẹ má jà sí pé fúnra wa. èwo ni pé kó fà àdánù máa bá a. ìmọ̀ ọmọ jù ni. wọ́n ṣe wá ń ṣépè fún mi. Khalifa tó bá jẹ́ pé lóòótọ́ ló ń pinnu ẹni sùúrù Khalifa tó bá ti sọ̀rọ̀ listen tó bá ṣe pé fáànà bí wọ́n ṣe pé fún ẹ tó bá ti porúkọ ẹ má dá sí i tó pé lóòótọ́ làwọn bí jẹ́ nǹkan jẹ́ sọ̀rọ̀ jẹ́ nǹkan jẹ́ sọ̀rọ̀ tó bá ti ṣe tó bá ti dárúkọ tiẹ̀ ó lè má gbìjọ níjà tó bá ó lè ẹ jẹ́ ìgbèjà ẹ̀ torí ẹni tí wọ́n tó bá lè gbìjẹ kó kíkú omi gbà ẹ̀ ó lè wà láàrin àwọn èèyàn nìyẹn. ok ní kọ́ máa gbàdúrà bí mi ṣe pé kí n jẹ máa wù. ànábì tiẹ̀ mo ló ti mọ̀ ẹ̀ abẹ́ bàbá ẹ má bínú ó fẹ́ fọgbọ́n sá lọ ni o afẹ́ jẹ́ kó dáhùn béèrè ta ló fẹ́ sá yìí lọ. ó ti lóun mọ kéwú wọ́n ní wọ́n rán ànábì kó jẹ́ àánú sí gbogbo ayé fún wa láàánú tí ànábì mú wa àánú wo ló mú wa ìdẹ̀ra wo lànábì mú wa sáyé fún wa dá wa lóhùn kò ń ṣe mí kankan ló máa jà comment section kẹ́ni máa ṣépè ẹ dá wa lóhùn àti ẹ̀fẹ́ yẹ̀yìn wò bí ẹ nímọ̀ kéwú tẹ máa ń sọ yẹn ẹ dá wa lóhùn. òjíṣẹ́ ńlá Muhammad ẹni arán sí gbogbo ayé wà má àrísálínàkà ilá rahmatan lil alamin ilá rahmatan lil alamin. àárín ànábì níṣẹ́ àyàfi kó jẹ́ ìkẹ́ fún gbogbo ẹ̀dá ayé pátápátá. ànábì mú kẹwàá ó mú àánú wá fún gbogbo wa. ó ti yé yín ẹni tó bá wà ní Islam ló máa mú ìkẹ́ Khalifa aya wo la máa ṣe ń sìn aya ni. ẹni sùúrù aya tẹ tírìtì yẹn ni máa tírìtì fún yín. no ibi tó ti mú àánú yẹn wá ni ẹ mú aya àánú yẹn wá nǹkan tá à ń béèrè nìyẹn kò ṣe bí kẹ máa kọ fújì iná ọ̀gbàlátà ẹ fún wa ní àánú tó wá mú wa. iná ìsọ̀láta. ata ṣe ò bá kàn bí gba wáàsì ní tẹ wá ń wáàsì bí ẹ fún wa ní àyà rahmatan lil alamin lànà Muhammad. Khalifa wọ́n ń ran sí ayé kò sì jẹ́ ìkẹ́ àti àánú fún wa ni. mo ń gbọ́ wọ́n. Khalifa mi ò mọ̀ bóyá ẹ̀yin mùsùlùmí bóyá ẹ má bínú mi mọ̀ bóyá ẹ kì í ronú ni o. ok tẹ́ ẹ bá ka kí ni ẹ ṣe sùúrù ẹ máa gbọ́ Khalifa. bẹ́ẹ̀ ṣe ka kí ni yẹn ń sìn pé àmọ́ àrísàrin náà ka ìlà àbí tẹ́ ẹ kéwú yẹn bẹ́ẹ̀ ṣe ké yẹn ẹ jọ ṣé kí ni yẹn ṣó change ìtumọ̀ nǹkan tẹ́ ẹ ka ni. ó dà gẹ́gẹ́ bíi pé kéèyàn kéwì ṣe bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí no kì í ṣe pé lójú tẹ́ ẹ bá lọ́pọlọ bó ṣe rí nìyẹn because bẹ́ẹ̀ ṣe ka kíní yẹn sìn kò change ìtumọ̀ ẹ̀ kò fi kún ìtumọ̀ ẹ̀ kò yọ kúrò ní ìtumọ̀ ẹ̀ ẹ gbé kíní sí làákàyè ẹ ṣe sùúrù Muhammadu gba Kùránì wá ó ní wọ́n sọ wípé kóun ọ̀ràn òun kóun jẹ́ ìkẹ́ fún gbogbo ayé fine mo lè sọ bí pé kí n sọ fáwọn èèyàn pé wọ́n sọ fún mi pé kí n fún yín lówó àwọn èèyàn máa wá bí mi pé ok owó yẹn dà owó tẹ́ ẹ fẹ́ fún wa yẹ fún wa lówó ṣé ẹ understand màá wá sọ pé ó yá Táyé gba tiẹ̀ Khalifa gba tiẹ̀ táwọn èèyàn bá wá ń bí mi pé wọ́n náà rán mi wá pé kí n fáwọn èèyàn lówó àwọn wo ló ti fún lówó máa Táyé mo fún lówó Kẹ́hìndé mo fún lówó ṣé ó ti yé yín náà nísìnyí wọ́n ní wọ́n rán Muhammadu kó jẹ́ ìkẹ́ fún gbogbo ayé àti gbọ́ ìkẹ́ tó fún gbogbo ayé dà question tá à ń bí ènìyàn it is very simple ẹ̀dẹ̀ fún wa reference ó yẹ ṣí Quran kíní kan like Quran 80 verse 1 afọ́jú kan lọ bá Muhammadu ṣó lajú ẹ̀ kò lajú ẹ̀ nǹkan tá à ń bí nìyẹn ẹ máa sọ̀rọ̀ pẹ̀lú àwọn tẹ́ ń bá sọ̀rọ̀ àpònú náà. la ilaha illallah sallallahu alaihi wasallam. ẹjọ́ náà ní kẹrù látàárọ̀ ẹjọ́. tí ẹ dúró tí wọ́n bá sọ wípé wọ́n ó mú ìkẹ́ wá fáráyé kò sọ fún mi wípé kó ráwó fún yàn o yẹ kó fún yàn lówó ó ṣe kí ìyẹn kọ́ ni wọ́n bá yín sọ ẹni sùúrù ìyẹn kọ́ ni wọ́n bá yín sọ o kì í ṣe wípé wọ́n ráwó fún yàn wọ́n gbójẹ fún yàn wọ́n ṣe kíní fún yàn. Ifá wọ́n ṣàpẹẹrẹ fún yín ni wọ́n ní òkè kí ni Muhammadu mú wa àti gbọ́ pé wọ́n fún wa kí ló wá mú wa sáyé ṣàpẹẹrẹ fún yín ni wọ́n ní òkè kí ni Muhammadu mú wa àti gbọ́ pé wọ́n fún wa kí ló wá mú wa sáyé. àná Muhammad ẹni tó yọ wá kó nínú ojú ọ̀nà àná tó jẹ́ ká mọ̀ pé ìmáa ta epo sórí òrìṣà ìmáa mú epo ká máa ta sórí èṣù ìkan àdàràdà ni òun ló kọ́kọ́ la ojú wa wípé Ọlọ́run tó dá ènìyàn
gbé ẹnu òṣì ẹ sọ̀hún jẹ́ ká sọ fún ẹ pé ẹ̀wọ̀n ms ẹ play fọ́nrán yẹn bó ṣe ń ta ẹ̀jẹ̀ sórí ìyẹn tí mo fẹ́ ojú sọ ìdí nìyẹn o. àlá bẹ́ẹ̀ ni so ṣé ìmọ̀ kí leléyìí kò ń ṣe ìmọ̀ orí burúkú ni Muhammadu ń ṣe ẹ wo bó ṣe ń ta ẹ̀jẹ̀ sójú ojú ìdí àlá wọ́n tún mọ ṣé ọlọ́run kò ń náà. ṣorí burúkú leléyìí so a máa ń sọ fún èèyàn ọmọ ẹgbẹ̀rún kan pé tẹ bá mọ̀ ọ̀rọ̀ sọ ẹ máa rántí àwọn tó mọ̀ ọ́ gbọ́ so ẹ̀jẹ̀ ni wọ́n ń dà sórí inú ìdí àlá ẹ wò kí wàá lọ fẹ́ sọ sílẹ̀ nsìn Muhammadu sọ pé kẹ́yìn máa bu epo sí ẹ̀jẹ̀ ni wọ́n dà sí. sílé yín ní sùúrù má sọ̀rọ̀ mọ́ pẹ̀lú nǹkan tá a bèrè lọ́wọ́ ẹ̀kọ́ ló sọ oní Muhammadu ní kí ẹ̀yin máa bu epo bọ̀ ẹ̀jẹ̀ ni Muhammadu wá ń bù sí ojú àlá sórí pé ọ̀rọ̀ tó ń sọ tó bá lè sọ̀rọ̀ kó dákẹ́ wọ́n bèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni Muhammadu mú wá olóníkẹ́ máa bu epo sórí èṣù ẹ̀yin dẹ̀ ń ta ẹ̀jẹ̀ sí ìdí àlá. àgbọ̀rìn ìgbò. Òróró sí ni kó lè wọlé. Ata ti fi epo sí. Wọ́n ń ta ẹ̀jẹ̀ síbẹ̀ evidence ní àlùkò Wọ́n bá lásùn nínú. ẹ̀ẹ́dẹ́gbẹ̀kún wa ni àyà sọ pé wọ́n ń ta ẹ̀jẹ̀ wọ́n ó ta yẹ ẹ̀jẹ̀ ká ms gbébẹ̀ jáde àwọn ò lákòókò ń bí a ẹ máa mú má jáde má ti sọ̀rọ̀ fún mi o wọ́n á ní kẹ́ mú wá fún mi. Àyà fún ms ẹ̀jẹ̀ mọ́. ẹgbẹ́ jáde látàárọ̀ ń sin òun ò rí kan mú jáde o àwa fẹ́ fún kan ó tún ń ké pé ìkànnì ká mú wa òun ò mú kankan jáde o àwa yìí fẹ́ mẹ́yẹ kan jáde ó tún yìí ń jà ẹ má má dìsí wa o ìwọ òde rà dìsí mú wa pé Muhammadu ó mú ìkẹ́ ó máa nu wa sáyé o ọ̀rọ̀ wọn rà bíi olórí kúkú leléyìí kí òṣùwọ̀n á lókè kò lọ́lé kí ó gidi ó yẹ ms kò jẹ́ mọ kàkà kí fún ó gbogbo ayé kọ́ kò mọ̀ mọ pé kí àwọn mùsùlùmí gangan ló ń kó ta lọ kí ẹ̀jẹ̀ sí onílámúnógún àbágbàjì kò lọ kí ó ṣe wà ògùn ní wá káàkiri olórí kúkú ni èbú ní ń bú ó ń jálàbí ni ọmọ aláǹgbá àwọn tó ń gbọ́ fèsì káàkiri ni rádaràdán ní í ṣe àwọn afáàní àlífà rádaràdán o ìran wa bá rẹ̀ wo ní jàlífà tí ò lè jó kọjá ń pè gangan níjọ súná. àwọn afọ́lójú mọ̀ọ́lù mẹ́rìndínlógún pẹ̀lú ewé ìbò ms ó yẹ ká bẹ yẹn olódù ẹ ti bọ́lẹ̀. àtàrí mẹ́rìndínlógún. Narrated Hebrew. Ibi tí a fẹ́ kà ní Sahih al-Bukhari 4377. Narrated Aburaja. background yìí ló ń dún sọ́dọ̀ yìí ló ń dún máyìn. Ṣé ẹ̀ ń gbọ́ mi? Ṣé ẹ̀ ń gbọ́ báyìí? ó ń parí sáùndì bí omi ń dún sọ́dọ̀ yìí ni. Ṣé ìṣe yẹ pìsì mi? Àbí òkè mo ń jẹ gúgúrú lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ jẹ́ kúrò. ẹ ṣe tán ẹjọ. Ẹ bá gbé ms sí bíìgì. ms akọbí gan arínúròde ni o. ms ẹ filẹ̀ mẹ́ àárín ọ̀tá nǹkan mọ́ ms. Narrated sọ́dọ̀ bí jòló ń Aburaja. pa bí ọjà báyìí àbọ̀dọ̀ wúnà yẹn wúnà ẹ lè mú pa máìkì yìí ọkọ̀ já wọn bọ́lẹ̀ tí máìkì wọn wà ọ̀dọ̀ bí jò ni o sọ́jà lẹ́wà ní bí jò Yóò ṣì ń pariwo báyìí. sọ́jà àti lẹ́wà ọmọdé ariwo sọ yẹn ní pọ̀. ojú gbèsè Mi sí lọ́jà o. Oh. ó dàpọ́jà tí mọ́mọ́dù sọ yẹn pé kò sí káràkátà ńlẹ̀ àwòrán tẹ bá ti fẹ́ràn ẹ̀ kàn wọnú àwòrán ẹ̀. ẹgbẹ́ òwònú rẹ̀ ni. Yóò ṣì ń pariwo báyìí. ẹ já lọ bẹ́ẹ̀ ó yá ẹ̀ka yá lọ. Narrated Aburaja. Aburaja ó ṣàlàyé pé We used to worship stone, wọ́n máa ń sin òkúta àwọn mùsùlùmí nìyẹn o. and when we found a better stone than the first one, tí wọ́n bá ti rí òkúta ìmíì tó dáa ju di tẹ́lẹ̀ tí wọ́n ń sìn lọ we will throw away the first and take the later. wọ́n máa ju òkúta ti tẹ́lẹ̀ nù wọ́n wá mú mi tí wọ́n bá rí. But if we could not get a stone, àmọ́ tí wọ́n bá rí òkúta mi then we collect some earth, wọ́n máa bu soil, iyẹ̀pẹ̀ wọ́n á kó iyẹ̀pẹ̀ jọ and then bring a sheep and milk that sheep wọ́n wá over mú it, àgbò àbí àgùntàn wọ́n á pa ẹ̀jẹ̀ wọ́n á pò pọ̀ pẹ̀lú ọtí wọ́n á fi máa pa ẹgbẹ́ sókè and ẹgbẹ́ sókè perform a tawaf around it. wọ́n á wá ṣe ètùtù wọ́n á máa yí òkúta yẹn ká ẹ̀dálẹ̀ so ta ló ń sin And when- òkúta ta ló Big Joe àti David tam lọ ta ló ń sin òkúta ta ló ń ta ẹ̀jẹ̀ sókúta. ẹ sí ibi tí lábá wà fún kàlífà kó ṣé kà kò kó ṣe gbọ́n kí ó àwọn bàbá Muhammadu àti Muhammadu ló ń ṣe. Tẹ̀lé yìí bàbá ṣe ẹ mọ̀ lọ́nà. wọ̀ ẹ sí ibi táìkù àdìfì ń wà tó bá mọ kí ó kó kà kó tu. mi ò rò bó máa lè kà ms ti sùn ms Big Joe ó yẹ máa gbé jáde tí ó kéré. àló ń jálàbí ni orí eku òkété ní ń jó káàkiri. dídìrín ní ẹ̀dá rẹ̀ kò dákẹ́ dídìrín ó ní kéwù sùn mọ́ àmúké ok kéwù sùn wọ́n ṣe kéwù sùn wọ́n ṣe kéwù. ewu tó ń kọrin lórí Kó má búyàn mọ́ sí ẹni kó má búyàn mọ́ òkì ń gbọ́ ni Khalifa. Ṣé mo lè bọ́ sọ̀rọ̀ kó gbọ́ ni? ẹ má bínú jàre bàbá mi
tí bí bàbá lámínú mo ṣe ń ké sọ̀rọ̀ òun bí ni wọn fún òun yàn. tó ń ké orí burúkú lẹ́nu. Ó ti tó àsìkò náà ẹ má bùyàn bí mọ́sẹ̀ ẹ má sọ̀rọ̀ bí èèyàn wà ní láìké bú lálẹ́ yìí ọkàn mi ò sí ń bí ebú. ẹ wo kò sí tí wọ́n ti fẹ́ bá yín sọ mọ́ ọlọ́run á fi yín mọ̀nà. àní òtún wọn ti gbé ó ti cast náà àti muṣẹ́ ìpá ti dẹ́pọ̀ ẹ̀mú ni ọlọ́run á àti fi yín mọ̀nà. àti fọ́ ẹ̀pọ̀n àlá fọ́ ẹ̀pọ̀n ẹ̀mú. ọba tó ṣì lọ́nà á fi yín mọ̀nà láìpẹ́ láìpẹ́. ọ̀nà orí burúkú làwọn bàbá rẹ fẹ́ mọ̀ ọlọ́run á bá tiẹ̀ jẹ́. ó sì àgbákò ní tafátafá àti ìyá rẹ ó sì orí burúkú. mọ̀nà tó ṣì ẹ̀ lọ́nà ó ní mọ̀nà mọ̀ lágbára ọlọ́run. ọ̀nà tí mo mọ̀ lálẹ́bí mọ̀ mo ń gbà níbi ìsìnkú rẹ ó sì àgbákò ní. ṣé èṣù ló dá ẹ àbọ̀ òun ìyà ló dá ẹ ìwọ tó ti sọnù sí pẹ́ yìí. ó jẹ́ mọ̀jẹ̀ lálà sí ẹ̀sìn ọ̀pá àjọ wà nú ẹ̀sìn mi wọ́n lálà sí lẹ́yìn lọ. kí ẹ jẹ́ kó ní Islam kó lọ jẹ́ ẹlẹ́bọ àwọn ikú òdì ṣòfò ayé gan ìwọ ló ṣòfò ayé. ajára tó dà síwájú tá à ń ṣe sínú ẹ̀sìn ló wà àbánàbí ìbáláyé. dákẹ́jàre. kàábà tá à ń ṣe sínú ẹ̀sìn ló wà àbánàbí ṣé wọ́n ìbáláyé. sì kàbà ni ṣe bó kí wọ́n tẹ̀ tẹ́lẹ̀. ms ẹgbẹ́ ibi tí òkúta yẹn ti máa sọ̀rọ̀ jáde òkúta àwọn mùsùlùmí yẹn òkúta kan sì òpònú tó ń mọ kí ó nítorí bá ti bá ọ́fíìsì rẹ jẹ́ ayé rẹ ti wá lálàsí ó sì àgbákò ní tafátafá ṣé rẹ. fídíò ọmọbìnrin ibi tí òkúta yẹn ti máa sọ̀rọ̀. olùsóyè tẹbítẹbí taratara ẹ. ojúdú ẹ má ṣe pé fáwọn. kàlífà ẹ má ṣe pé náà ṣé ẹ̀gbọ́n tó sọ ni ó ní. ẹyẹ ẹ búra yín kò sí dọkọ fáwọn. èmi fẹ́ bá yín lájà báyìí kò wá ní dáhùn. ẹ má bínú Àkànbí ọlọ́ba mo màmá wa gbé ogun wọn sí wọn kí wọ́n wà ń bí lálẹ́ ni àìpè tán sẹ́sì mi mo wá sẹ́sì ogun wọn padà ẹ sì àgbákò kọ́dún tó parí ni gbogbo yín dẹ́sí pè fún mi ní DM. Big Joe ó yẹ ẹ̀ka Big Joe ẹ̀ka bókúta yẹn ṣe máa sọ̀rọ̀ òkúta tí wọ́n ń sìn yẹn ó yẹ ẹ̀ka. ibi tí a fẹ́ kà ní Jami àti Tamidin 961. Jami àti 961. Ibn Abbas narrated that Ibn Abbas ń ṣàlàyé pé ẹgbẹ́ sókè. The messenger of Allah said Muhammadu òjíṣẹ́ Allah ń wí pé about the black stone tí àwọn mùsùlùmí máa pọ́nlá. nípa òkúta dúdú táwọn mùsùlùmí ń sìn ẹgbẹ́ sókè. By Allah, Allah will raise it on the day of resurrection. nípa tí Allah máa gbé òkúta yìí dìde lọ́gbà dọjọ́ ìdájọ́ ọjọ́ àjíǹde. with two eyes by which he see. òkúta yìí máa ní ojú méjì tá a fi máa ríran. And a tongue that he speak with, testifying to whoever touch it in truth. òkúta yìí máa ní ẹnu àtàwọn tá a fi máa sọ̀rọ̀ pé àsìbú náà la ìfọwọ́kàn mi ìmọ̀ọ́nì ẹlẹ́yà fọwọ́kàn mi babalágége fọwọ́kàn mi ìmọ̀ọ́mù ọ̀fà fọwọ́kàn mi Sheruk Farouk ológun owó fọwọ́kàn mi àwa máa jẹ́rìí. àsìbú náà la ò tí lọ wọn ti lọ fọwọ́kàn. oníbẹ̀lẹ́nu fọwọ́kàn mi Rashidi ọ̀rẹ́ tó wà ní ìwòkọ̀ fọwọ́kàn mi. Mudiru Morikas ṣe bókúta yẹn rè alẹ́ ń sin òkúta ẹ̀dẹ̀ tó yìí ń jiyàn àwọn máa ń lẹ́rìí wà ní. so ṣe rí báyẹn ń sìn kí lẹ tó fẹ́ sọ. a ní Islam ti lulẹ̀ ìyàwó Umu òkúta tẹ̀ ń sìn nìyẹn ò ṣe ti rí bóun la kà tán fún yín ń sìn. no báàsì tẹ kà tán yẹn ni mo fẹ́ jẹ́ ẹ̀ka padà. èwo la tó fẹ́ kà padà ẹ kọ́kọ́ sọ sílẹ̀ náà ẹ kọ́kọ́ sọ sílẹ̀ náà. Ọlọ́run ti jẹ́ ká mọ̀ ní alukuruhan. Allah ti jẹ́ ká mọ̀ nínú alukuruhan kẹrim ni pé ó ti máa ń sọ fún yín pé Ọlọ́run tèmi yàtọ̀ sí Ọlọ́run tí yín sọ ó lè pe Allah lórúkọ tó wù mí. orúkọ wọn sọ lé yín. Allah. aṣọ fún pálá ni adé nǹkan fún parí. ó yẹ tẹ̀síwájú. báyìí sìn mo mọ̀ páwọn gan ti rí wọ́n lè má rí bíbá rí àlá àwọn lélẹ́yìí o òkúta tó máa lọ ń dì mọ́ yẹn òkúta tẹ̀ ń sìn lélẹ̀ ó máa sọ̀rọ̀ tó bá ń dì mọ́ yẹn òkúta tẹ̀ ń sìn lélẹ̀ ó máa sọ̀rọ̀ tó bá dọjọ́ ìdájọ́ ṣe rí pòkúta lẹ̀ ń sìn tẹ́ bá máa bọ́ta àwọn kan ń bọ́gi wọ́n ń bọ́pẹ̀ ẹ̀yin tẹ̀ ń sin òkúta dúdú. ọ̀dà ẹ jẹ́ kí n sọ̀rọ̀ tán kó fi débẹ̀ ẹ ti sáré attack mi. mi attack rẹ mo ti dákẹ́. ẹ rí òkúta tó wà ń Káàbà yẹn òun ni Abraham gùn tó fi kọ́ Káàbà. ìyẹn kọ́ mo béèrè lọ́wọ́ yín kí ló dé tẹ̀ ń sin òkúta yẹn ní ìbéèrè kí ló dé tẹ̀ ń sin gbogbo àwọn tó wá lọ tawaf lọ́jọ́ gbé àlìkíyàmọ̀ yẹn. rúmọ̀ jẹjẹ ẹ wá rí òkúta yẹn ló máa testify pé wọ́n wá bẹ̀ wọ́n tawaf pẹ̀lú òótọ́. ní sùúrù Abraham kò dé mọ́kàrí láyé ẹ̀ kò mọ ọ̀nà mọ́kà lọ wá dáadáa tó bá kàn fún yín Abraham dé mọ́kàrí. lọ́jà òkúta ní kọ́kọ́ ló máa sọ̀rọ̀ lọ́jọ́ gbé àlìkíyàmọ̀ ọwọ́ yín gbogbo ẹ̀ ló máa sọ̀rọ̀ lọ́jọ́ gbé àlìkíyàmọ̀. alẹ́ Abraham dé mọ́kàrí kò gbọ́. ẹni ọ̀rọ̀ kò ní dàgbàlagbà ń sọ ọwọ́ máa sọ̀rọ̀. àwọn Kòréṣì àti Joam náà gbélé bá a ṣe láwọn òkúta bá a ṣe láwọn
wọ́n ti gba ayé àwọn èèyàn jẹ́ kíní ní ìyá Ogun umu State ta ní òkè olúmọ ìjàǹkà pé táwọn àkànbí ẹ èèyàn mọ jẹ́ kí kí ó báyìí Big tó Joe sì pé tóbi ẹ orí jẹ́ yín ká kú kábi báyìí. tí Muhammadu ti lọ jalè Big Joe ó yẹ kábẹ̀ yẹn ẹ jẹ́ káwọn èèyàn gbọ́ bí Muhammadu ṣe jalè. tí ò ti súnmọ́ jù báyẹn. Big Joe ẹ kọ́ Alita Bari no now. Big Joe ẹ kọ́kọ́ sún mẹ́yìn kọ́ rí bó ṣe kọ́ pé àwọn mú Muhammadu gẹ́gẹ́ bí olè àwa máa ń mẹ́rin wàhálà tó sọ̀rọ̀ ń bí báyìí àwọn òrìṣàbòsí tó bá ní ibi dandan kó máa bá lábòsí àwa lè sọ sí à ń ṣàbòsí. Big Joe ẹ̀yin máa mú tùnú tẹ́ bá ti sọ̀rọ̀ ọjà tálà sọ yẹn ní Big Joe wà tálà ní wọ́n ti máa nájà máa rajà ẹ pa máìkì yín. ẹ túṣe ọkùnrin tó dáa o tó sì gbọ́nlẹ̀ bí bàbá. bọ̀dọ̀ náà ìwọ muslim tó wà mẹ́ẹ̀ ṣe bìlí pé kìlókò Abraham dé kò dé Saudi rí tó máa kọ yín irọ́ ni kò dé bẹ̀ rí ẹ ló gbé ìròyìn kẹ̀kà kò dé Saudi rí kò tiẹ̀ ṣe ìsìtẹ́ ìṣe akọni kẹsùn kìíní yẹn mẹ́yìn ní Big Joe. ìsìtẹ́ ìṣe kọ́ ni ẹni kọ́ lànà bí n ṣe so kò dé Saudi rí àmọ́ àìkíná pé Abraham ò dé bẹ̀ rí Abraham ní everything pátápátá tó tẹ̀ nǹkan pátá nu Bible tó kọ́ wọn. Muhammad tẹ́ ń pé Ànábì tẹ́ ń pé ìjọ wọ́n tọ̀gì kan ní èèyàn kan bí olú ọmọ bí àwọn ọmọ kìíní yẹn ní nàá tó ń jalè kí desert. Olú ọmọ dájú Ànábì lọ. 100%. Olú ọmọ dájú Ànábì lọ ó ti ó pọ̀ ó jìnnà síra wọn. ní ìdílé Àgbàlá Gabriel gan wúlò jùmọ̀. bẹ́ẹ̀ ni mú ìdílé Àgbàlá Gabriel ìyẹn dájú Ànábì lọ fà. Big Joe ṣé Big Joe sí ń bẹ̀ ọmọ tẹ́mẹ̀sì bá ti sùn báyìí a nídìí sọ́ọ̀bù tá a máa lò ẹlòmíì tá a máa lò fún gbígbé Quran. Adeleke ńkọ́. bàbá ẹgbẹ́ bá òpólé sọ̀rọ̀ kan bá power tab kò dé 600 látàárọ̀. ẹ jọ gbólé ẹ bá gbọ́ wọlé àpò ẹ bá wa gbọ́ wọlé kí ni everybody ẹ jọ everybody please ẹ bá gbọ́ wọlé ẹ jẹ́ gbélé 1 million please ẹ gbélé 1 million. Big Joe ti gbà búrò. Big Joe fóònù tuntun lélẹ́yìí o. No, fóònù ò gbádùn ẹ má dá lóhùn. ó yẹ ẹ̀ka. fóònù yẹn hangi nǹkan tó ṣe nìyẹn wọ́n hangi. ẹ̀ka. ọlọ́mọ kí fóònù Big Joe dàbí Alita Bari volume 9 page 31 Muslim drag Mohammed as thief. ìwé tá a fẹ́ kà ní Alita Bari volume 9 page 31 àwọn mùsùlùmí wọ́n wọ́ Muhammadu wọ́n wọ níwọ̀kúwọ̀ gẹ́gẹ́ bí olè ó yẹ gbé sókè. They raided us in our settlement. àwọn Muhammadu lọ jalè wọ́n lọ digun jalè níbi tí àwọn èèyàn fi ṣe ibùgbé. Though we were men who retaliate. àwọn ọkùnrin wà tó sán ogun tọkùnrin ṣe tí wọ́n dúró tán pé òní jà wá lólè. This is the end of Abu Waja report. Ibi ni Abu Waja fi ìròyìn ẹ̀ parí sí. To return to the report of. ká padà sí ẹ lè pé Lárúbáwá yẹn àbí ká padà sí ìròyìn tí ẹlòmíín ṣe ó yẹ máa gbé lọ bẹ́ẹ̀. After the messenger of Allah has completed the return of the captives. Lẹ́yìn ìgbà tí Muhammadu ti lọ dá ẹrù kan padà nínú àwọn ẹrù tó jí fún àwọn tó ní. Of Umuna to their family. Fún àwọn mọ̀lẹ́bí Umuna. He rode away with the people following him, saying, "Oh Allah, give us our share." Muhammadu bá ń sá lọ, ó bá ń dùn lọ, wọ́n bá ń lé lọ. Muhammadu fún wa ní nǹkan wa nínú nǹkan tá a lọ jí. Our boot of camel and some cattle. Fún wa ní àwọn bíi ràkúnmí àgbò gbogbo nǹkan tá a lọ jí fún wa lẹ́tọ̀ọ́ wa. Among us until they forced him back against a tree. Títí tí wọ́n fi gbá Muhammadu mọ́, wọ́n wá fẹ̀yìn ẹ̀ tigi, wọ́n fẹ̀yìn ẹ̀ tàgbá. And his mantle was pulled off away from him. Wọ́n wá já Muhammadu sí o, wọ́n gba aṣọ Ọlọ́run, wọ́n gba ṣòkòtò ẹ̀, wọ́n wá ń bẹ̀bẹ̀ pé. He said, "Oh man, give us back our. Give me back my mantle." Ẹ̀yin ọmọ ènìyàn fún mi láṣọ mi, ẹ má jẹun ìhòòhò ọjà, ẹ ṣàánú mi. By God, if I had as much as sheep as the tree of the. Ó ti tọ́ bẹ́yìn. Muhammadu bá ní ká lóun ní tó pọ̀ nínú nǹkan tóun lọ jí òun máa fún wọn, ẹ ṣàánú mi, ẹ má jẹun ìhòòhò ọjà. So kí lẹ tún fẹ́ sọ dáadáa wo ni bàbá Muhammadu yìí. Mr. Adeleke ti wà ń tòsí. Ó dàpọ̀ alálejò Mr. Mọ́bọ́lájí ẹ̀kálẹ̀. Sheikh ẹ lè sọ̀rọ̀ ẹni rọ́ lásán ẹ sọ̀rọ̀ náà ibi ìwé yín ni.
olówó èkó ṣe wá rí i pé nínú àlìtàbárì Muhammadu ṣèládàbì kan o ṣé tó lọ dá inú àwọn tó lọ jà lógun yẹn bẹ àwọn mùsùlùmí ò lè kábẹ yẹn àṣì evidence pé Muhammadu ṣe dáadáa torí pé wọ́n mọ̀ pé tọ́wọ́ fẹ́ ka ọ̀rọ̀ òlé wà ń bẹ̀ ọ̀rọ̀ òlé wà ń bẹ̀ ó dẹ̀ sí dáadáa bẹ̀ yẹn inú àwọn tó lọ jà lóde yẹn ó rí tọ́nu ẹrù àwọn kan fún wọn. bẹ́ẹ̀ni àmọ́ ó jalè ń bẹ̀ yẹn. àmọ́ jalè ń bẹ̀ yẹn Muhammadu jalè ń bẹ̀ yẹn. ó jalè ń bẹ̀ yẹn. jalè ń bẹ̀ yẹn. alọ́kọ́ ló ń kígbe sẹ́ẹ̀tì àwọn aníní. Mr. Amobolaji ẹ̀ka alẹ́ṣẹ́ fẹ́ sọ ẹ lè gbóhùn sókè. Mr. Amobolaji ẹlẹ́rìí wọn mọ́ kàbá bí àwọn ti sùn lọ. wọ́n ti fọ́rí wọn kàbá. olówó èkó fún mi máa hàn nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn àwọn ọkọ rẹ̀ ti pọ̀ jù.